Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV, ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń like, bẹ́ẹ̀ ṣe ń share, bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń subscribe sí ìkànnì yìí. Ẹ mọ̀ pé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ọgbọ́n, àṣà, èdè, àwọn ìtàn ìṣẹ̀ǹbáyé mánigbàgbé òun la máa ń mú wá sí ojú ìwòran yín àti etí ìgbọ́ yín. Ipa pàtàkì tí obìnrin ń kó láwùjọ àti bí ìran Yorùbá kò ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú obìnrin, òun la ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú oríṣi ìtàn tá a ti ń mú wá sójú ìwòran yìí. Lónìí, ìtàn Ẹfúnróyè Tinubu ọ̀rẹ́ Ẹfúnṣetán Aníwúrà, òun ni a máa mú wá sójú ìwòran yín àti etí ìgbọ́ yín. Ẹ wá nǹkan fìdílé, ẹ mú gègé yín lọ́wọ́, kẹ́ ẹ wá kẹ́kọ̀ọ́. Ta gan-an ni Ẹfúnróyè? Níbo ló bí i sí? Báwo ló ṣe di obìnrin tí wọ́n ń bu ọlá fún? Ẹ métí bora, ẹ jẹ́ á rìnrìn àjò, kẹ́ ẹ wá kẹ́kọ̀ọ́. Agbègbè kan ní ìlú Ẹ̀gbá ni wọ́n bí Ẹfúnróyè Tinubu sí. Orúkọ bàbá rẹ̀ ni Olúmọ̀sá. Àwọn ìtàn àtẹnudẹ́nu ilẹ̀ Yorùbá kan fìdí ẹ̀ múlẹ̀ pé Ẹfúnróyè Tinubu wá láti ìlú Òwu, ṣùgbọ́n wọn ò sọ pàtó bóyá ipasẹ̀ ìyá tàbí bàbá ni ó fi bá ìlú Òwu tán. Nínú àkọsílẹ̀ àwọn ìtàn kan, ó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni Ẹfúnróyè Tinubu ṣe ìgbéyàwó. Ọkùnrin Òwu kan ni ó kọ́kọ́ gbé e ní ìyàwó, ó ṣàbíamọ fún un. Elédùà sì fi ọmọkùnrin méjì ta wọ́n lọ́rẹ. Lẹ́yìn tí ọkọ rẹ̀ tí ó wá láti ìlú Òwu yìí filẹ̀ ṣaṣọbora, Ẹfúnróyè tún fẹ́ ọba Àdèlé, ẹni tí wọ́n ti ṣí kúrò lórí ìtẹ́. Àwọn méjèèjì pàdé lọ́dún 1833 lásìkò tí ọba Àdèlé ṣàbẹ̀wò sílùú Abẹ́òkúta. Ẹfúnróyè pẹ̀lú ọkọ rẹ̀ tuntun, ìyẹn ọba Àdèlé, dìjọ lọ sí Badagry, ibi tí ìtàn jẹ́ kó yé wa pé ó jẹ́ ibi ààbò fún àwọn ọba Èkó. Ní àkókò tí Ẹfúnróyè wà ní Badagry, ó fi èèyàn mímọ́ ọba Àdèlé sọ̀rọ̀ láti kọ́ nípa ìṣòwò tábà, ìṣòwò iyọ̀ àti ìṣòwò òwò ẹrú, tí ó sì ṣe gbogbo rẹ̀ tí gbogbo ẹ̀ sì pegedé. Ẹfúnróyè Ọ̀ṣun Tinubu Olúmọ̀sá, tí ọ̀pọ̀lọpọ̀ máa ń gé kúrú sí Ẹfúnróyè Tinubu, jẹ́ ọlọ́gbọ́n àti olówó olókoòwò ní ìgbà ayé rẹ̀. Ó gbajúgbajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Orí ajé jẹun, orí owó fi ṣòwò, léyìí tó sọ ọ́ di alágbára ọlọ́rọ̀ ajé ńlá káàkiri ìwọ̀ oòrùn Áfíríkà. Bẹ́ẹ̀ náà ni ó ní agbára òṣèlú nílùú Abẹ́òkúta àti ìpínlẹ̀ Èkó. Wọ́n bí i ní nǹkan bí ọdún 1805 nílùú Abẹ́òkúta tó wà ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí. Òun pẹ̀lú arákùnrin ará Òwu kan jọ ṣe ìgbéyàwó. Wọ́n bí ọmọ ọkùnrin méjì, àmọ́ kò pẹ́ lẹ́yìn náà ni ọkọ rẹ̀ kú. Ó di opó àti ìyá àwọn ọmọkùnrin. Ó ń dá a gbé, ó ń dá a fà á. Ẹfúnróyè wòye pé kò sí ẹnikẹ́ni tó fẹ́ bá àwọn gbọ́ bùkátà òun. Ó pinnu láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe. Ó bẹ̀rẹ̀ sí í ṣòwò èpo igi àti ewé kó lè máa gbọ́ bùkátà ara rẹ̀. Ó ti kẹ́kọ̀ọ́ ọgbọ́n ọjà títà tó níye lórí lọ́wọ́ ìyá rẹ̀, Ọ̀ṣúnṣọlá, tó ń ṣòwò èpo igi, gbòǹgbò, ewé àti àgbo. Ó tún kẹ́kọ̀ọ́ ìmọ̀ iṣẹ́ ajé lọ́dọ̀ ìyá rẹ̀, ẹni tó ń se oúnjẹ tà. Ní ọdún 1833, Ẹfúnróyè tún fẹ́ ọba Àdèlé, ọba kan nílùú Èkó tí wọ́n ti lé kúrò nílùú àti lórí ìtẹ́. Látàrí ìgbéyàwó rẹ̀ pẹ̀lú ọba Àdèlé, àwọn méjèèjì dìjọ lọ sí Badagry tó wà ní etí òkun. Níbí yìí ni Ẹfúnróyè ti lo agbára ipò ọkọ rẹ̀ láti mọ̀ nípa òwò iyọ̀ àti tábà tí ó fi ń gba àwọn ẹrù láti ọ̀dọ̀ àwọn aráàlú Yúróòpù. Ẹfúnróyè Tinubu padà sí ìlú Èkó lẹ́yìn tí ọba Àdèlé padà sórí ìtẹ́ lọ́dún 1835, ṣùgbọ́n
ó ṣe ní láàánú pé lẹ́yìn ọdún méjì tí ọba Adélé padà sórí ìtẹ́, ọba Adélé wàjà lọ́dún 1837, èyí tó sọ Ẹfúnróyè Tinubu di opó fúngbà ẹ̀kejì. Ẹfúnróyè gbárùkù ti Olúwọlé, ọmọ ọba Adélé, láti lè di ọba tuntun. Ó sì fẹ́ olùdámọ̀ràn ológun rẹ̀, Yéṣùfù Bàdà. Ó tún tẹ̀síwájú láti fi oríṣi ìṣòwò míì kún àwọn nǹkan tí ó ti ń ṣe. Ó ń ta epo pupa, ó ń ta ẹyìn, ó ń ṣòwò ẹrú, bẹ́ẹ̀ náà ni ó ń ta àwọn ohun ìjà léyìí tí ó ń gbà lọ́wọ́ àwọn aráàlú Yúróòpù. Èyí sọ ọ́ di olówó púpọ̀, ó sọ ọ́ di ọlọ́lá ní àwọn ọdún 1840 àti 1850. Lẹ́yìn ikú àìtọ́jọ́ ọba Olúwọlé, Tinubu ṣètò fún arákùnrin ọkọ rẹ̀ Akíntóyè láti gun orí ìtẹ́ nílùú Èkó. Ọba Akíntóyè wá san ní ẹ̀san ńlá pẹ̀lú fífún ní àwọn ilé ìtajà tí ó níye lórí nísàlẹ̀ Èkó. Ẹfúnróyè Tinubu ṣe àwọn ìdókòwò mìíràn ní agbègbè ìlú Èkó. Ó kọ́ ibùgbé ńlá fún ara rẹ̀ láti ṣe àfihàn ipò ọlá tuntun tó bọ́ sí látàrí ìjẹ́ ògbóǹtarìgì oníṣòwò. Bákan náà ni wọ́n sọ pé Ẹfúnróyè Tinubu ní ẹrú 360 tí ó ń jẹ níhò nígbà gbogbo. Nígbà tó fi máa di ọdún 1845, àwọn èèyàn orílẹ̀-èdè Yúróòpù fi gígùn òwò ẹrú, wọ́n sì jíjú sí òwò tó ní ṣe pẹ̀lú kíkó àwọn ohun ọ̀gbìn láti ìwọ̀ oòrùn Áfíríkà lọ sí ìlú wọn. Wọ́n sì ń bá Ẹfúnróyè Tinubu ṣòwò lọ. Èyí mú kí ìjọba rẹ̀ gbòòrò sí nípa ṣíṣàkóso àwọn nǹkan tuntun pàtàkì lẹ́ka ìṣòwò bíi epo, ẹyìn, ọ̀pẹ, òróró, àgbọn àti òwú. Ẹfúnróyè Tinubu di gbajúgbajà oníṣòwò tí ó ń bá àwọn èèyàn ilẹ̀ òkèèrè àti alágbàtà ilẹ̀ òkèèrè dìjọ ṣòwò. Bákan náà ni ó ń ṣe aṣáájú lẹ́ka òṣèlú tí ó sì ń ṣe ọ̀rẹ́ àwọn ológun ti ilẹ̀ Yúróòpù àti Brazil. Ṣùgbọ́n Ẹfúnróyè Tinubu ṣubú kúrò ní ipò ọlá àti ipò iyì tó wà nílùú Èkó nígbà tí ó kọjú sí aṣojú ilẹ̀ Britain Consul Benjamin Campbell tí ó tako ọrọ̀ ajé rẹ̀ àti ìṣòwò ẹrú tí ó ń ṣe pẹ̀lú àwọn aráàlú Yúróòpù àti àwọn aráàlú Brazil níkọ̀kọ̀. Kàkà kí Tinubu gbà pé òun jẹ̀bi, Tinubu tún ń bú Campbell ní gbangba ni fún ìrúfin rẹ̀ lórí àṣẹ ọba àti ìjọba ìpínlẹ̀ Èkó. Ẹfúnróyè Tinubu ṣètò ìdìtẹ̀ láti yọ Consul Campbell kúrò, ṣùgbọ́n kí ó tó lè múṣẹ, Campbell kojú rẹ̀ pẹ̀lú àwọn ọkọ̀ ojú omi kékeré ti ilẹ̀ Gẹ̀ẹ́sì ní oṣù karùn-ún ọdún 1856. Ó sì béèrè fún ìlékúrò Ẹfúnróyè Tinubu nílùú Èkó. Pẹ̀lú ìdojúkọ agbára ikọ̀ ọmọ ogun tilẹ̀ Gẹ̀ẹ́sì, Ẹfúnróyè padà sí Abẹ́òkúta. Síbẹ̀síbẹ̀, ó ń ṣòwò rẹ̀ lọ, ó sì di gbajúgbajà oníṣòwò ńlá ní orílẹ̀-èdè Nàìjíríà títí tí ó fi jáde láyé ní ọdún 1887. Ẹfúnróyè Tinubu ní ìgbà ayé rẹ̀ jẹ́ ìyàwó ọba, olùdámọ̀ràn àwọn olóṣèlú, ọ̀rẹ́ Fúnṣetán Aníwúrà Ìyálóde tilẹ̀ Ìbàdàn, olùfẹ́ orílẹ̀-èdè ẹ̀ tọkàntọkàn àti alágbára lẹ́ka ètò ọrọ̀ ajé. Ó jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn pàtàkì jùlọ ní àsìkò tó ń bẹ lórí ilẹ̀. Dáúlà rẹ̀ ṣì wà digbí títí di òní. Tinubu Square ní ìpínlẹ̀ Èkó jẹ́ ọ̀kan nínú àwọn ibùdó ìṣòwò pàtàkì ní ìlú yìí tí ó ń sàmì oríyìn lọ́jọ́ pípẹ́ fún àṣeyọrí Ẹfúnróyè Tinubu. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV, ṣé wàá rí i pé ní ilẹ̀ Yorùbá ò fi ọwọ́ yẹpẹrẹ mú obìnrin. Bẹ́ẹ̀ àwọn ìtàn àtẹnudẹ́nu àti ìtàn ìṣẹ̀ǹbáyé ni wọ́n ń bu ọlá fún obìnrin, ni wọ́n ń ṣe sàdánkátà ọ̀kàrẹ̀ fún ìran obìnrin. Ẹ máa wo ìkànnì Yorùbá Gidi TV, ẹ subscribe, ẹ like, ẹ comment, kẹ́ ẹ bá lè máa rí ọgbọ́n, ìmọ̀, èdè, àṣà àti àwọn ohun ìṣẹ̀ǹbáyé kọ́ lórí ìkànnì yìí. Ẹ ṣé o, a mọ rírì yín. Àwa láà máa wá, ẹ̀yin láà máa bá. Dámilọ́lá Ayépọlá Ọlọ́runṣèyẹ lórúkọ mi fún ìkànnì Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV.
Declaring freight and logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ta sánsán, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.